DamJTV lórí YouTube lójoojúmọ́ nígbàkúgbà subscribe sórí kẹ́ríran wò. a ò ní fojú wa rí ní tí ò dáa. tá a bá fẹ́ wo múvì tàbí mísíkà tó jáde tó halẹ̀ tó mẹlẹ̀ títì tó stand out yàtọ̀ lórí YouTube DamJTV ni ẹ kílíkì sórí ẹ̀ lórí YouTube kẹ́ ẹ fojú ló ń jẹ ayọ̀ jẹ. àwa kì í ṣe ṣá don't ever doubt it. síbẹ̀ confam làwọn iṣẹ́ tó ń jáde lórí ìkànnì DamJTV. ó máa ń tẹ́ẹ̀kì gan ni. múvì lẹ fẹ́ wò ní tàbí fíìsìdì olórin ńláńlá bíi Life Olúwayé K1 The Ultimate. tó ẹ má àwọn múvì tá a gbé jáde báyìí bíi ọmọ olùṣọ́ ìyá àgàn ìbínú erelu ọmọ ọgbọ́n kákadíẹ̀ ká dákẹ́ ni lórí ìkànnì wa DamJTV. bó ṣe ń lọ là ń tẹ̀lé ẹ ó máa gbádùn wa yàtọ̀ ẹ gbà bẹ́ẹ̀. DamJTV lórí YouTube lójoojúmọ́ nígbàkúgbà subscribe sórí kẹ́ríran wò. ẹ jọ̀ọ́ bàbá mi mo fẹ́ kẹ́ ẹ dárúkọ yín fún àwọn aráalé kí wọ́n lè mọ̀ yín dáadáa kí wọ́n tún mọ bẹ́ẹ̀ ṣe tún jẹ́ ẹ jẹ́ kí wọ́n mọ̀. orúkọ tèmi ni Rilwan Alamu Taiwo. ẹ jọ̀ọ́ bàbá mi báwo lẹ ṣe jẹ́ sí celebrant of the day Taiwo Hassan Ogogo. ọmọ bàbá mi ọmọ ìyá mi. kí lẹ lè rí sọ nípa Ogogo nípa ìwà àbí nípa ìṣesí àbí kí nìkan tí ẹ fi lè nífẹ̀ẹ́ ẹ kàn sọ díẹ̀ fún wa káwọn tó wà nílé náà lè mọ̀. láti kékeré ó wà lọ́mọ ọdún mọ́kànlá ní bàbá wa ti kú mo dẹ̀ ti mú sọ́dọ̀. ó ṣe ọmọlúwàbí ó ní òtítọ́ kì í jalè ṣùgbọ́n ó kàn yà pátá díẹ̀. tó yẹ yín ó ní òtítọ́ kì í jalè ṣùgbọ́n ó yà pátá díẹ̀. àdúrà lẹ lè ṣe fún Ogogo kí lẹ lè wú ìṣe fún ọjọ́ ìbí tó ń ṣe. mo ṣe lè wú ìṣe ẹ̀ ní pé kí Ọlọ́run jẹ́ kí ẹlẹ́dàá ẹ̀ kó fẹ́ràn ẹ̀ ju báyé ṣe fẹ́ lọ kó tún kù lẹ́mìí dáadáa sí i. mo ń bẹ lọ́run pé kọ́lọ́run jẹ́ kéèmì ò pẹ́ láyé bó ti wù kí n pẹ́ tó kó má ṣíwájú mi lọ. ẹ bá wa ṣàdúrà fún iléeṣẹ́ DamJTV iléeṣẹ́ wa. ṣe tẹlifíṣàn àbí ẹ̀yin tẹ̀ ń ṣiṣẹ́ ìlú Ọlọ́run á ṣe inú iṣẹ́ tiyín náà Ọlọ́run á ṣe dáadáa iléeṣẹ́ yín ò ní jóná òkè lẹ́ máa lọ ẹ gbalẹ̀ Ọlọ́run á kẹ́yìn Ọlọ́run á gẹ̀yìn. òun lẹ ti gbọ́ lẹ́nu dádì wa yẹn ṣe ti rí wípé kò ní sí kàn ó máa lẹ́ni tó kàn gbọ̀ngbọ̀ngbọ̀n bí wọ́n ṣe jẹ́ ni wọ́n ti ṣàlàyé yẹn.